ìjọba àparí òwe yìí ọsàn torí gbajúmọ̀ tí kò bọ́. Ó ní ìgbéraga ni. Ó ní gbéraga ni. Ìgbéraga wà lára ẹ̀. Tí ó bá ní ìgbéraga bó ṣe rí gbajúmọ̀ ó yẹ kó bọ́lẹ̀ kí gbajúmọ̀ yẹn kó fi sára ṣùgbọ́n ìgbéraga tó ní òun ni ò jẹ́ kó bọ́lẹ̀. Wọ́n lọ́mọ Yorùbá ni yín ẹ bá parí òwe yìí ọsàn torí gbajúmọ̀ tí kò bọ́. Ọsàn torí gbajúmọ̀ tí kò bọ̀. Ṣé mọ̀ pé tí ọsàn bá rí gbajúmọ̀ tí ó bá ti bọ́ ó lè bọ́ sí ẹranko lẹ́nu like tó bá máa jábọ́ ó máa ṣe pọ̀tọ̀ ni because bàtí náà tó máa ti pẹ́ lójú ní orí igi tó bá máa jábọ́ ó máa fọ́ ni àgbà tó bá jẹ́ bí abí pọ́pọ̀ tó bá jábọ́ báyìí ó máa ṣe pọ̀ ni so tó bá ti wá rí gbajúmọ̀ tí ó bá ti jábọ́ kódà ohun tí ó value tó gbajúmọ̀ yẹn ló máa padà jẹ fa so akọ wíṣí dànù sára ó ti lọ nìyẹn ìyẹn náà pè ní ẹmẹsìn gan. Kí lẹ wé? ẹmẹsìn gan ẹ gbọ́. Ẹ sọ pé. ẹmẹsìn gan. Ẹ wí pé. You heard me clearly. Ẹ jẹ́ bá a parí òwe yìí ọsàn torí gbajúmọ̀ tí kò bọ̀. Ẹyẹkẹyẹ ló máa fi mú jẹ. Mú jẹ àbí jẹ mí. ló máa fi sun jẹ àbí ẹyẹkẹyẹ ló máa fi sun jẹ. ẹyẹ ló máa fi sun jẹ. Sun jẹ. àbí. Sorry o. Ẹ jẹ́ bá a parí òwe yìí ọsàn torí gbajúmọ̀ tí kò bọ̀. Ọsàn torí gbajúmọ̀ tó wọ̀ ìgbéraga ló dé bá. Tí kò bọ̀. Tí kò bọ̀ ìgbéraga ni because tí ọsàn bá rí èèyàn ńlá ó gbọ́dọ̀ bọ̀ ni ìgbéraga ló dé bá ìgbéraga ni. Ọsàn torí gbajúmọ̀ tí ó bọ̀. Ọsàn torí gbajúmọ̀ tí ó bọ̀. Kò fẹ́ ṣe nǹkan rí láyé ni. Ọsàn tó bá rí gbajúmọ̀ tí ó bọ̀ kó máa gbé bẹ́ẹ̀ ìyá ló máa jẹku. Ìyá lá jẹku. Lórí igi. Ó máa rà ní. Ọsàn torí gbajúmọ̀ tí ó bọ̀ bóyá kò fáǹsì owó ni kò dẹ̀ fáǹsì ẹni tó ń bọ̀ tó bá jẹ́ bí irú bóyá bí Elon Musk lórí ó lè jábọ́ náà possible kò jẹ́ ẹni tó ń bọ̀ yẹn ó lè má gbajúmọ̀ tó. Tó bá jẹ́ ẹ̀yin náà lẹ̀ ń bọ̀ nǹkan. Báwo ni o ṣe ní bọ́ tí ó bá bọ́ gan máa sọ kó pa á lè bọ̀. Ok ẹ jẹ́ bá a parí òwe yìí ọsàn torí gbajúmọ̀ tí kò bọ̀. Kò ń kó jábọ̀ ni. Àbí tó bá wù kó jábọ́ ńkọ́. Àwọn èèyàn mú àbí wọ́n mú. Ẹ bá a parí òwe yìí ọsàn torí gbajúmọ̀ tí kò bọ̀. Let's watch this video. Ọsàn torí gbajúmọ̀ tí kò bọ̀. Ẹyọ kọ lásán ló máa fi jẹ. Ọsàn torí gbajúmọ̀ tí kò bọ̀. Ẹyọkọ ló máa ń fi irú wọn jẹ. A parí òwe yìí ọsàn torí gbajúmọ̀ tí kò bọ̀. Ẹyẹ ni ó fi jẹ. Ọsàn torí gbajúmọ̀ tí ó bọ̀. Ọsàn torí gbajúmọ̀ tí ó bọ̀. Ẹyẹkẹyẹ ló máa fi wọ́n mu. Ẹ jẹ́ bá a parí òwe yìí ọsàn torí gbajúmọ̀ tí kò bọ̀. Ẹyẹ oko lásán ni ó fi jẹ. Ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ táwọn èèyàn. Ọ̀dà ẹ jẹ́ ká parí òwe yìí ọsàn torí gbajúmọ̀ tí kò bọ̀ ọsàn torí gbajúmọ̀ tí kò bọ̀ òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe báyìí òun la fi ń wà kí ni ìparí òwe náà ọsàn torí gbajúmọ̀ tí kò bọ̀ ẹyẹ oko lásán ní fi irú wọn mu ẹyẹ oko lásán ló mu irú wọn ẹyẹ oko lásán ló mu irú wọn tó túmọ̀ sí wípé ilé ayé yìí ìgbà tó bá tọ́ tó yẹ kéèyàn ó ṣe nǹkan ló máa ń pé èèyàn ló sì máa ń yẹ èèyàn béèyàn bá ṣe lásìkò tó yẹ kéèyàn ó ṣe ó máa ń rí bákan òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe ẹ ṣe wo ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń wò wá tí ẹ sì ń share ẹ̀ fáwọn èèyàn ẹ̀yin lẹ nífẹ̀ẹ́ wa tí ẹ fi ń ṣe bẹ́ẹ̀ ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíín ẹ comment section lọ́dọ̀ tiyín náà ẹ parí òwe yẹn bẹ́yìn náà ṣe mọ̀ ọ́ sí ẹ ṣe púpọ̀. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi Isnad Limited you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà Isnad lónìí industrial land ó ń bẹ níbí bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá àní
bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate àbò fẹ́ nímọ̀ nípa bọ́ tí í ṣe ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́ ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní torí agbóhùntẹ̀jọba àtúnjọ lóòótọ́ torí náà let's build future through real estate jẹ́ngbọ́ Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi tó jójúlówó Isnad Limited you are too much o.